bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọmọkùnrin ń ṣe ẹṣẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọmọkùnrin ń ṣe kábíyèsí ṣeré bẹ́ẹ̀ lọmọkùnrin ń ṣe ọba Abdulrasheed Telu Àkànní àbákànbí ni ó jẹ́ ṣeré bẹ́ẹ̀ ọmọ Yorùbá ẹ kú déédé àsìkò yìí ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán kábíyèsí ọmọ tó ń sọtọ́ ọba Abdulrasheed Olúwo ti ìlú Ìwó ó ti fakọyọ ó ti ṣeré bẹ́ẹ̀ ẹ gbọ́ kí ni bàbá yìí ṣe farabalẹ̀ ẹ máa bọ̀ ẹ wá gbọ́ ẹni àà yìnyín kẹ́ni ó ṣe míì ẹ̀yin ẹ farabalẹ̀ ṣe bóni ni wọ́n dá wàníbóni kọ́ lọ́jọ́ kẹfà oṣù kejì wípé ṣẹ̀ríà bí ọba tiẹ̀ dúró ní gbogbo ìlú nípínlẹ̀ Ọ̀ṣun ṣẹ̀ríà máa dúró àti àlìgrántì mufiti ẹ farabalẹ̀ ẹ gbọ́ díẹ̀ lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà àmọ́ lónìí ibi tá à ń lọ gangan lórí ọ̀rọ̀ kábíyèsí Olúwo ti ìlú Ìwó ọ̀dà o ẹ má yẹ ń tàn yín ọ̀dà kéèyàn fi ọ̀mọ̀wé jọba pàápàá àwọn tó bá mọ̀ tàn wò bí irú àwọn bàbá yìí bàbá Olúwo kábíyèsí ó ti fìtàn balẹ̀ ó ti jẹ́ kó yé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo wa àtèyí tó wà láńbúrọ̀dù àtàwọn tá a wà ní àńbúrọ̀dù bíi náà àti gbogbo èèyàn pátápátá pé tọ̀ àwọn ọ̀tàn kan wà tẹ́ ẹ máa ń sọ tí ò rí bẹ́ẹ̀ ẹ farabalẹ̀ ẹ wá gbọ́ ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ ẹ máa pín ẹjọ́ máa lọ àní kẹ́ ẹ bọ́ bí ẹ wá gbọ́rú ìtàn tí bàbá yìí ń sọ ó fìtàn balẹ̀ ní pé tó báyìí lórí o kíta ni wọ́n ń pè láláàfin ṣẹ́yìn ti gbọ́ rí nínú ìtàn bí aláàfin méjì iná ẹ̀ lọ́wà aláàfin tìlú Ọ̀yọ́ àti aláàfin ti Ilé-Ifẹ̀ ẹ máa bọ̀ ẹ wá gbọ́ lónìí táwa la láàfin Ilé-Ifẹ̀ abájọ tí ò fi sí rẹ́spẹ̀tì fún ọba Olúwo pẹ̀lú Ọọ̀ni ti Ilẹ̀ Ifẹ̀ bàbá fìtàn balẹ̀ o òun mo ṣe kọ́kọ́ kọ́ lórí pé kó ṣeré bẹ́ẹ̀ lọ́mọkùnrin ṣe bẹ́ẹ̀ ni pé ó fi ìmọ̀ pé àmọ́ kàwé mọ́ mọ̀wé mo tún mọ̀ tàn ó yẹ ká máa torí ìtàn tí bàbá yìí sọ yìí ó yẹ kí wọ́n gboyè bóyá bá àpìtàn kejì ni kí wọ́n gbà nígbà tí bàbá wa tó wà nílùú Ìbàdàn táwọn ti jẹ bá àpìtàn nam káwá bá ti wá fún àwọn lóyè torí pé wọ́n mọ̀ tán Yorùbá dáadáa wọ́n ka history ó yẹ ká mú Kùmọ̀ òun Olùgbòrò ká lọ fi Káṣẹ́gun Àrẹ̀mọ Ọbásanjọ́ mọ́ káka mọ́ pẹ̀tò ìwọ lọ ní kí wọ́n yọ history níjọ́sí ó wà láàrin ìjọba tó káńsù history ìtàn nílé ẹ̀kọ́ ẹ má jẹ́ ń tàn yín ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ torí mi ò fẹ́ kí fídíò yìí ó gùn rárá àmọ́ ẹ má gbàgbé wípé èní gangan òní lọ́jọ́ pé tí kálukú ó sọ̀rọ̀ ẹnu ẹ̀ táwọn oníṣẹ̀ríà tí wọ́n fi lọ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun mo ní bíkú ló lóko bítàkúté ni ẹ sọ̀rọ̀ náà gbóyé wa bíkú ló lóko bítàkúté ni wọ́n sọ̀rọ̀ náà áyé wa ìbá wí fún yín ẹ̀yin kẹ̀ àlìgrántì mú fún tí ẹ rí bí àbí ń bolẹ̀ fi lọ́lẹ̀ sí ẹ jẹ́ kí gbogbo ayé ọgbọ́ o ẹbẹ̀ ní bọ́ bá fèèlì lọ́yọ̀ọ́ tó fèèlì lóògùn tó fèèlì lóòndó tó tí ò rí ṣe lẹ́kìtì ibi yòówù pé tọ̀sún o kò sóńtọ̀hún kí ni wàá dé o àbáwá láàrin ròyìn gbọ́ ni wọ́n parí àgbọ̀ àbínú kọ̀rọ̀ yàrá lẹ ti ṣe wọ́n lórin kan ọ̀dà ẹnínú ìjọ kan ni wọ́n ti ń kọ́ ọmọ Yorùbá ò kóra ṣẹ̀ríà àfẹ́ni èèkọ̀ bá rẹ̀ wa mọ́ ọ̀bẹ́jẹ̀ wa mọ́
a kú òmìnira ẹ̀sìn mùsùlùmí, àwa táwa ń sọ̀rọ̀ yìí mùsùlùmí òdodo ni wá. Bá a bá tiẹ̀ láǹfààní àti kéwúta àsákì àlùkùránì, bẹ́ẹ̀ ni bàbá ń ṣòṣà á ṣe tọ́lọ́mọ̀. Àbọ́lọ́hún fẹjọ́ wa sùn yín rí. Ẹ wá gbọ́ nǹkan tí bàbá sọ. Gbogbo ẹ̀yin tá ẹ̀ ń pe lúwo ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáadáa lónìí. Lúwo Gbágídá not Ọọ̀ni o, but 16 Aláàfin. 16 kíni? Aláàfin of Ilé-Ifẹ̀, Olúwo of Ìwó, òun rèé. Ẹ kà á fúnra yín. Olúwo jáde tán láti jẹ́ kẹ́yìn ọmọ Yorùbá sọ pé kékeré kọ́ ló tí wọ́n bá ń sọ̀rọ̀ Olúwo, kékeré kọ́ pé kì í ṣe ọmọdé. Ẹ gbọ́ pé ó ní ẹ má wàá fi fáìlì wé falẹ̀, ẹ má fọta ṣẹ̀kó wétìbọn, pé kò jọra wọn jura wọn lọ. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Nítorí àsìkò ṣókí ni mo fẹ́ ṣe ètò yìí kẹ́ ẹ lè bá láǹfààní. Ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ bá ń kọ́mẹ̀ntì, ẹ má bù kábíyèsí, ṣùgbọ́n ẹ máa kọ́mẹ̀ntì wípé tó bá jẹ́ pé ìtàn tó sọ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ sọ pé ó tọ́, tí ó bá rí bẹ́ẹ̀ ẹ ní kò tọ́. Kẹ́ ẹ má wàá gbàgbé orílẹ̀-èdè Yorùbá káwọn bàbá yọ ṣọ́fùrọ̀ wọn. Nígbà tí ṣẹ̀ríà ń fèèlì, ẹ tún wo ibi tó tún gbá yọ sí wa. Nígbà tó di pé ogun ṣẹ̀ríà ó tún bẹ̀rẹ̀ tàn báyìí, ni mo fi ní wọ́n máa dá ká fi ọ̀mọ̀wé sípò tó tún ka ìsírì. Ẹ gbọ́, the Olúwo of Ìwó in Ọ̀ṣun State, Ọba Abdulrasheed Akànbí, has clarified reports regarding the only female Ilé-Ifẹ̀ monarch, Lúwo Gbágídá, as the Ọọ̀ni of Ifẹ̀. Wọ́n ní ẹ̀yin tẹ́ ẹ sọ pé Lúwo Gbágídá ní Ọọ̀ni of Ifẹ̀, ẹni tó mọ̀ tán ó fẹ́ ṣàlàyé fún yín báyìí. Ẹ farabalẹ̀ o. The monarch who frowned at a British Broadcasting Corporation BBC and accused them of attempting to distort Nigeria history Yoruba history, stated that the documentary referred to her as Lúwo Gbágídí instead of Lúwo Gbágídá. Bóyá àwọn náà ṣe wọn ò pé dáadáa, wọ́n ní Lúwo Gbágídí, òun ní Lúwo Gbágídá ní Gbágídá. Ara Ifá náà ni Fátímà wà, àbí ara Ifá náà ni Abdul Fátímà wà. Bẹ́ẹ̀ ni tá bá ti yọ Fá kúrò ní tímọ̀ ní òkun, kò ní ní mínìmọ̀. Ifá tímọ̀ Ifá. Okay. According to Olúwo, Gbágídá was the 16th Aláàfin of Ilé-Ifẹ̀ and not the 21 as reported by British media, saying the newer born the titles of Ọọ̀ni. He said it is imperative for us to react to the BBC story before it is consumed and form the basis for historical knowledge of innocent sons and daughters of Yoruba land. We want to state that our correct name is Lúwo Gbágídá, not Lúwo Gbágídí, as against the report published by BBC. It's okay. Yoruba, Ìyá Lúwo Gbágídá never born the title of Ọọ̀ni, but Aláàfin translated it to Ọlọ́fin. Ẹ máa gbọ́ o, Aláàfin ó ní náà ló wà tẹ́lẹ̀, ṣùgbọ́n Ọọ̀ni ló sọ ọ́ di Ọlọ́fin in Ilé-Ifẹ̀ language. Odùduwà used the title of Aláàfin. Odùduwà conquered Ife and used the Aláàfin title after conquest. The title of Ọọ̀ni was first used by the second ruler of Ife, Ọba Makin Ọ̀sángangan, because they were of the shrine priesthood lineage. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́ tán? Mo sọ mo ló dáa kéèyàn ní bá àpìtàn. Mo ló dáa tó bá jẹ́ pé tó bó ṣe rí nìyẹn máa kọ sí comment section. Àmọ́ Olúwo ẹ fi sùúrù sí o,
ẹ má fi tàn bá wọn àwọn ṣe jẹ́ o Olúwo ẹ fi sùúrù sí o ẹ má fi tàn bá wọn àwọn ṣe jẹ́ o. Continued, the monarch added that the free slave was the first to use the title of Oni for all Ife king. Only the monarch added that the free slave was first used as the title of Oni for the Ife king. So ìtumọ̀ Oni ni ẹrú tó gba òmìnira. So ẹrú ni àbí oní ẹ fi sùúrù sí o ẹ má fi tàn bá wọn àìṣe jẹ́ o. Samuel Johnson, a free slave traced to Oyo origin, was the one that used the title Oni for all Ife kings so as not to rival the king of his ancestral home. Luwo Gbagida was the 16th Aláàfin of Ife, not the 21 as reported by BBC. Equally, Adekola Telu was never the first Oluwo. The first Oluwo was Olumade Parin, who was instructed by Luwo not to wear the crown except when he sees where patriots are arching. tó ṣe ti gbọ́ ẹ̀yin tẹ́ ti gbọ́ ọmọ Yorùbá kábíyèsí Olúwo ti fìtẹ̀ balẹ̀ ó ti sọ ìdí ní pé ìdí tí òfin dádé o tí òfin ní dádé mọ́ tí ó fi di emir tí ó fi jẹ́ Fìlàní ọmọ adé òun ni ẹjẹ́ tuntun kà. Equally, Adekola Telu was never the first Oluwo. The first Oluwo was Olumade Parin. Telu tẹ̀ ń pariwo bóyá Telu tó wà ń bẹ̀ yìí ó ní Adekola ó ní nkọ́lá àkọ́kọ́ o. The first Oluwo was Olumade Parin. Olúwo àkọ́kọ́ òun ni Parin o. Who was instructed by Luwo not to wear the crown. Ẹ ti gbọ́? Ẹ dákun ẹ bá ń pín ètò yìí ẹ̀yin ọmọ Yorùbá àtàtà káwọn èèyàn wá lè mọ̀ yìí pé kábíyèsí yìí mọ̀ tán ọmọ tán not to wear crown. Ìdí tí kábíyèsí Olúwo kì í fi wọ tí òfin ní máa dádé ṣe tí ń gbọ́ sí abẹ́ gbọ́ ẹ ṣé ẹ̀yin ọmọ ìyá mi ẹ ṣé ẹ̀yin bàbá mi ẹ̀yin màá mi nílé ẹ máa pín àmọ́ kí wọ́n má fi tẹ̀dà lórí ìlú orílẹ̀-èdè Yorùbá làwa ń fẹ́ ẹ má fi tẹ̀ ń gbà tẹ ilé ṣàríà tọwọ́ ọ̀bá ṣàríà torí ṣàríà ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ ló ní national debt ni nígbà tí ò sí ìjà ń bẹ̀ ẹnìkankan ọba yín jà àbí. She was not to wear crown except when he sees where parrots are hatching. So she was our mother. The name Luwo was given to her in remembrance of Iwo, where her lineage earlier relocated from before settling in Ile-Ife. Ọba Abdul Rasheed added. Ọparí. So ẹjá wò báyìí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo ti fẹ́ ṣẹnu gbálángún kì í ṣètì máa ń jókòó a jẹ́ wípé Ìwó ọ̀wá láti ilẹ̀ Ifẹ̀ Ìwó kúrò àwọn ará Ìwó kúrò láti Ifẹ̀ láti Ìwó lọ darapọ̀ mọ́ wọn nílẹ̀ Ifẹ̀ ni ẹ gbọ́ tàn báyìí ṣé ẹ ti gbọ́ ìdí tí Olúwo tí òfin dádé tó fi lóhùn ò ní dádé ẹ ti gbọ́ ìtàn wípé èdè àtìtúmọ̀ rèé tí wọn kò tí òfin ní tó fi jẹ́ wípé ó ní ẹni tó kọ́kọ́ jẹ́ Ọ̀ọ̀ni ẹrú tí wọ́n túlẹ̀ ní jẹ́ Ọ̀ọ̀ni òun lẹ ti gbọ́ yìí o ẹ lọ kà á nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa tó jáde lónìí lọ́wọ́ ìwé tó sì ìròyìn tó gbé kò kéré nú Ayé Tribune ni ẹ lọ wá ẹ bá ń bẹ̀ kì í ṣàrẹsọ pàfínì ọ̀lọ́jì gbé ọlọ́jì sọ ẹ gbọ́ mi ó bẹnu ìwé ìròyìn ni òun lẹ rí yìí ìtàn tó fi lélẹ̀ ní bàbá tún fọwọ́ gbáyà ń bẹ̀ wípé òun ní abájọ tí bàbá yìí fi ń dádé fún àwọn obìnrin Fúlàní tó fẹ́ nígbà tí ó ti jẹ́ pé nínú ìtàn wọn wọ́n ní màmá àwọn sọ pé àwọn ò gbọdọ̀ dádé àfi àyàfi tó bá jẹ́ pé nǹkan kan ló ṣẹlẹ̀ ẹ wọ̀lọ̀ tí wọ́n tún gbà yọ sí wa
ṣàríà ń wó lulẹ̀. ẹ tún fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa sọ àwọn ọ̀tàn tó lè mú jà àtògùn bọ́ọ̀lẹ̀ nílẹ̀ Yorùbá. ọmọ Yorùbá, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò tó jà, ẹ ti gbọ́ báyìí. àmọ́ lórí ọ̀rọ̀ tá à ń sọ tá à ń sọ tán, gbogbo ẹ̀yin ọba wa ẹ ṣe sùúrù, ẹ má dàlú ìrú. ọba tó jẹ táyé gún ayé mọ́, èyí tó jẹ tìlú bàjẹ́ ó kọ tiẹ̀ náà ò ní parẹ́. á tẹ sùúrù bí ọ̀rọ̀ àwọn mùsùlùmí, ẹ ṣe sùúrù bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ yìí. ààrí Dubai lọ fún sáà yìí. ẹ bá wa pín ètò wa, tó bá jẹ́ gbà àkọ́kọ́ ẹ subscribe sí channel yìí. ó dàbọ̀.